ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ yẹ́ àti káàkiri àgbáláyé ó ní wọ́n ti ń fi èrò àti ìwòye tiwọn hàn o lórí ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè Nàìjíríà sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu First Lady lórí ọ̀rọ̀ tó sọ jáde nígboro ayé. Ó ní àwọn ń gbìyànjú fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ pé kán máa rọ́wọ́ wọrí, kán máa róúnjẹ jẹ, kán máa gbégbé ayọ̀ àtàlàáfíà, ìgbé ayé gbẹdẹmukẹ. Ó ṣàlàyé àwọn ìgbìyànjú tí wọ́n ń ṣe àti àkitiyan tí wọ́n ń sà láti jẹ́ pé kórílẹ̀-èdè Nàìjíríà kó rọrùn gbé fún tọmọdé tàgbà. Nínú àwọn ọ̀rọ̀ tí sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu wá sọ ló ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn ń fún lówó láti fi bẹ̀rẹ̀ okòwò kan tàbí míì. Irú àwọn okòwò wo àti àwọn okòwò wo ó ní bíi àgbàdo sísun, kúlíkúlí títà àti àkàrà díndín. Ó lé àwọn iṣẹ́ táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè ṣe lè láti fi máa rówó jẹun, láti fi máa gbégbé ayé gbẹdẹmukẹ. Ọ̀rọ̀ tí sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu wá sọ yìí ló ti wá ń rí bákan lọ́kàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí oníkálukú wá ń fi èrò àti ìwòye tí wọ́n hàn. Kí làwọn èèyàn ń wí, kí làwọn èèyàn ń sọ? Ẹja mú wá fún wa kájọ wò kájọ gbọ́ lára àwọn tí àwọn náà ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ yìí, ìyẹn Yínká TNT. Ẹja wò, ẹja gbọ̀n tó sọ. Tá a bá wá wò, tá a bá gbọ́ tán, kí n wá mú èrò àti ìwòye àwọn èèyàn lórí ọ̀rọ̀ tí ìyàwó Tinubu sọ àti ọ̀rọ̀ tí Yínká TNT gan sọ fúnra rẹ̀. Gẹ́gẹ́ bí òbí, gẹ́gẹ́ bí abiyamọ, gẹ́gẹ́ bí ìyá àkọ́kọ́ orílẹ̀-èdè, ẹ ti mú àwọn ọmọ yín bínú. Ìtẹ́ ẹ̀dẹ̀ ṣe mú àwọn ọmọ yín bínú. Result ẹ̀ lẹ́ ń rí wípé gbogbo ọ̀rọ̀ tẹ wá ń sọ́n sìn ayé ò fẹ́ gbọ́ mọ́. Ọ̀rọ̀ tẹ wá ń sọ́n sìn ó wá dàbí pé ẹni tí wọn ò fẹ́ nílùú tó ń darin. Ṣe rí ọ̀rọ̀ àkàrà àti ọ̀rọ̀ kúlíkúlí tẹ sọ. Wàláì, màmá ẹ sọ pé káwọn èèyàn lọ dín àkàrà o. Ẹ dẹ̀ sọ pé káwọn èèyàn lọ ta kúlíkúlí o. Intend try láti sọ ni wípé àwọn èèyàn ò ní láti start big. Ẹ kò lo kúlíkúlí àti àkàrà yẹn láti illustrate, láti prove, láti drive point yẹn ni. Kì í ṣe pé bóyá ẹ sọ pé káwọn èèyàn lọ ta kúlíkúlí àbí kí wọ́n lọ ta àkàrà. Àmọ́ nítorí pé ọ̀rọ̀ yín ti di ọ̀rọ̀ pé wọn ò tiẹ̀ fẹ́ gbọ́, ayé ò fẹ́ gbọ́ yín. So gbogbo nǹkan tẹ́ bá sọ kò sí bó ṣe lè dùn tó, àwọn èèyàn máa fi etí kíkan gbọ́ ni. Kò sí bó ṣe lè sound well tó, àwọn èèyàn á tàn ẹ̀ fún yín, á máa fi etí kíkan gbọ́ nítorí wípé kí ni ẹ ti mú àwọn ọmọ yín bínú. Ọ̀rọ̀ yín ti di wípé wọn ò fẹ́ yín, ẹ̀ ń darin. Tí bá ní wọn ò fẹ́ yín, mi ì sọ pé nípa òṣèlú o, mi ì sọ pé nípa nítorí ìwà tẹ́ wù, ẹ ti jẹ́ kí àwọn ọmọ yín kọ̀yìn sí yín. That is the truth. Otherwise ọ̀rọ̀ kúlíkúlí àtàkàrà, etí táwọn èèyàn fi gbọ́ etí kíkan, etí táwọn èèyàn fi gbọ́ etí wípé wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ kẹ́dún, ọ̀rọ̀ yín kan wọ́n lára. Kí dẹ̀ ló fà nǹkan kan? Ṣe rí ìwà tẹ́ ẹ wù nígbà tí wọ́n kó àwọn ọmọ Ọ̀yọ́ yẹn gẹ́gẹ́ bí abiyamọ, ìwà yẹn ó fa ọ̀tá púpọ̀ fún yín ju ọ̀rẹ́ lọ. Ìwà yẹn ò fẹ́ káyé gbọ́ yín mọ́. Ìwà yẹn gan kó bá pátì yín ju wípé ìwà yìí ò fẹ́ jẹ́ káwọn èèyàn fún yín ní second thought rárá. Sàkátà mo ń sọ fún yín gẹ́gẹ́ bí ìyá sí ọmọ, gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sí àbúrò. Ṣe rí nǹkan tẹ́ ẹ ṣe tó ń bí àwọn èèyàn nínú, òun ni wípé nígbà tí wọ́n kó àwọn ọmọ Ọ̀yọ́, bó bá tiẹ̀ jẹ́ wípé bí bàá mi bá tiẹ̀ ń ṣe nǹkan tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí obìnrin abiyamọ, gẹ́gẹ́ bí obìnrin abiyamọ, gbogbo nǹkan tẹ́ ẹ ṣe ń gbà yẹn àsìkò yẹn kọ́ ló yẹ kẹ́ ṣe. Débi wípé ìlú ń sunkún, àwọn èèyàn ń pohùn réré ẹkún, ẹ wá ń pín mọ́tò, ẹ wá ń kó àwọn abiyamọ ẹ̀mí ìjọ, bẹ́ẹ̀ ni pé àwọn abiyamọ tó ń pohùn réré ẹkún yẹn, bẹ́ẹ̀ ni pé kò kàn yín.
kì dẹ́ ṣe pé kò kàn yín torí ẹ̀yin kọ́ lẹ máa lọ sínú igbó lọ káwọn ọmọ wá kì í ṣe pé kò kàn yín kì í ṣe pé ẹ nítara nítorí pé èmi ò expect pé kẹ́ gbéra lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́ lọ sórí ire torí ẹni tó ń ṣọ́yàn ó ṣàgbẹ̀ ẹni tá à ń ṣọ́ àmọ́ ẹ̀yin náà ìpẹ̀lẹ́ ló bí ó lákọ kẹ́ tiẹ̀ ṣojú ayé káwọn èèyàn lè rí ìtara abiyamọ lára yín àmọ́ ṣe lẹ ẹgbà yẹn àwọn ìwà tẹ́ ń wù kò tiẹ̀ tálì pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ result nǹkan tẹ́ ẹ ṣe nígbà yẹn òun lẹ̀ ń rí sìn tó fi jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá sọ bó tilẹ̀ wù pé ọgbọ́n wà nú ẹ̀ tó ìlárí wà nú ẹ̀ tó ìmọ̀nà wà nú ẹ̀ tó etí kíkan làwọn èèyàn máa fi gbọ́ torí wọn ò fẹ́ gbọ́ yín otherwise nǹkan tẹ́ sọ lórí àkàrà àti kúlíkúlí an ordinary Nigerian lóòótọ́ wọn fẹ́ máa start small torí wọ́n fẹ́ ra wíìgì 2 million wọ́n fẹ́ talé wọ́n fẹ́ ta mọ́tò wọn ò believe lórí pé drop of water ló máa ń make ocean ordinary Nigeria wọn ò like láti start small to be quite honest àmọ́ nǹkan tẹ́ sọ tí ẹ wá direct ẹ̀ sáwọn èèyàn ẹ kò fi ń sọ̀rọ̀ ni ẹ kò lo kíní yẹn láti drive point yẹn ni àmọ́ nítorí nǹkan táwọn èèyàn ti nú sínú sí yín ayé ò fẹ́ gbọ́ yín bẹ́ẹ̀ ṣe máa wá fa ojú àwọn ọmọ yín mọ́ra torí ọ̀rọ̀ yẹn mi ní parọ́ fún yín ó ń dùn àwọn èèyàn mo jẹ́ kan nínú àwọn tí ọ̀rọ̀ yẹn ń dùn mi ò sí nílé àwọn ọmọ mi ò sí nílé but kò sí abiyamọ láyé pẹ̀lú nǹkan tẹ́ ṣe yẹn tó máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ dúdùn míì tẹ́ fẹ́ sọ fáwọn èèyàn mọ́ kò sí àfi àwọn tó bá ń tàn yín lára yín àwọn psychophants tó ń jẹ́ lára yín tó máa sọ fún yín pé ìrẹ́ nǹkan tẹ́ ṣe ò bad àwọn tó bá ń tàn yín but ẹni tó bá nífẹ̀ẹ́ yín dénú ẹni tó bá nífẹ̀ẹ́ yín tó dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run ó yẹ kó mọ̀ pé nǹkan tẹ́ ṣe ń gbà yẹn òun ló ń fa nǹkan tó ń ṣẹlẹ̀ sìn yín tó yẹ kó máa sọ fún yín láti èmi mo fẹ́ràn bàbá mi which is bàbá ọkọ yín bàbá Tinubu honestly láàrin èmi àti yín àfi bí yàn bá gbé irú Fẹ́mi Fálànà síta àbí Mr. Ọláròtìmí síta nísìn ni mo lè jáde campaign against bàbá but láìsí pé àwọn méjì yẹn tí wọ́n bọ́ta yẹn gbogbo àwọn tó sì wà nílẹ̀ yẹn ní tí rí nǹkan kan àmọ́ ṣe rí nǹkan tẹ́ ẹ ṣe nípa àwọn ọmọ yẹn ẹ̀yin kọ́ lè káwọn ọmọ lọ sínú gbó ẹ̀yin dẹ̀ kọ́ lè máa lọ sínú gbó lọ kó wọn bọ̀ gẹ́gẹ́ bí abiyamọ àwọn èèyàn tún lo ìyàwó ààrẹ àná láti drive point sí wọn kẹ́ lè wo nǹkan tẹ́ máa ṣe gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe lo àkàrà àti kúlíkúlí láti drive point yín àmọ́ ẹ̀ ti torí ẹ̀ fúnra pásítọ̀ tún call yín out ti torí ẹ̀ sọ pé ẹ̀yin èèyàn mi kẹ́tẹ̀ wá ní ẹ̀yin èèyàn mi kì í ṣe pé mi ò bá yín kẹ́dùn nígbà bí amọ̀ lèmi náà kì í ṣe pọ̀rọ̀ yẹn ò dùn mí àmọ́ ẹ mọ̀ bó ṣe rí yìí náà àdúrà la máa gbà ìjọba ń ṣiṣẹ́ a lè gbọ́n tó ẹni tó ń ṣọ́ kẹ́tì ẹ̀ wá bọ́ta kẹ́ wá sọ bẹ́ẹ̀ káwọn èèyàn tó wà lára ní kí wọ́n sọ fún yín wípé nǹkan báyìí ẹ ṣe kẹ́ tètè lọ ṣàtúnṣe ṣàtúnṣe ẹ wá fẹ́ kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ fáwọn èèyàn tó fẹ́ fetí ire gbọ́ màmá kó jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ sọ fáwọn èèyàn nǹkan tó máa yọ wọ́n kúrò nínú ikú ni níbi táwọn èèyàn ti kànràn dé sí wọ́n rẹ́dì láti kú nítorí attitude yín tẹ́ put up nígbà tó ń kó àwọn ọmọ yẹn tó jẹ́ wípé àwọn èèyàn rí pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ gbogbo ìgbà tí nǹkan ṣẹlẹ̀ ní ilẹ̀ òkè ọya gbogbo ìgbà yẹn lẹ káràmásìkì èyí tẹ́ ẹ̀ lè lọ ní Niger State ẹ fún wọn ní 1 billion ẹ fún wọn ní 2,000 bags of rice ní ìgbà tí market jóná ẹ lè lọ ẹ support wọn pẹ̀lú owó màámi láàrin èmi àti yín kí ló ti ṣẹlẹ̀ láàrin àwa tá a wà lókè ọ̀hún bí àwọn south nǹkan south east south tó yẹ pé ẹ ti káràmásìkì bẹ́ẹ̀ ìgbà tí àǹfààní tún wá dé láti káràmásìkì ẹ wá sọ nǹkan kan ìgbà tẹ́ máa padà wá sọ̀rọ̀ tó tọ́ sí wa ẹ wá ń sọ̀rọ̀ kúlíkúlí àti ọ̀rọ̀ àkàrà báwo lẹ ṣe fẹ́ káwọn èèyàn gbọ́ bó tilẹ̀ jẹ́ pé kò ṣe nǹkan tẹ́ mí ìnáwó yín tààmẹ̀ sí bí gbogbo àwọn èèyàn rí mo ní fídíò mi ò ní fídíò èyí tó ṣẹlẹ̀ even ṣé ní Kánò ni àbí Kaduna recently tẹ́ fún wọn ní Sala whatever gbogbo fídíò yẹn wà káàkiri Yorùbá ni bá mi náà Yorùbá ló yẹ kẹ́ káràmásìkì jù a mọ̀ pé bóyá torí pé fi pé Yorùbá ò kì í dìbò Haúsá ló ń dìbò but àwọn nǹkan tẹ́ ń ṣe ẹ káràmásìkì àwọn òkè ọya ju ilẹ̀ àwa lọ
ẹ wá ní káwọn èèyàn má bínú, ẹ wá ní kẹ́ sọ̀rọ̀ kó dùn létí àwọn èèyàn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ màámi, àtúnṣe wà o, ọwọ́ yín dẹ̀ làtúnṣe yẹn wà. Ìmọ̀ràn mi sí yín ni màmá, ẹ̀yin lẹ àwọn ọmọ gbogbo ayé, ẹ̀yin ni ìyá àkọ́kọ́, ẹ̀yin ni obìnrin àkọ́kọ́. Pásítọ̀ ni yín, ẹ̀yin ọmọ ẹ bọ̀wọ̀ fún bàbá àti ìyá yín kọjọ́ yín lè pẹ́ lórí ilẹ̀ tí Ọlọ́run wá fún ẹ. Ẹ̀yin òbí ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú. Màmá Olúrẹ̀mí Tinubu, ẹ ti mú àwọn ọmọ yín bínú, ẹ ti mú àwa ọmọ yín bínú gẹ́gẹ́ bí obìnrin àti ìyá àkọ́kọ́. Ẹ̀yin náà obìnrin ni yín, ìyá ni yín, ẹ̀yin náà lẹ máa mọ bí ẹ ṣe máa fojú àwọn ọmọ yín mọ́ra padà. Àìjẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tẹ́ lè sọ, kò sí bó ṣe lè dùn tó, etí kíkan làwọn èèyàn máa fi máa gbọ́. Honestly, kò sí bó ṣe lè dùn tó, kódà kó dùn débi wípé ó máa ṣàwọn èèyàn láǹfààní ni, àwọn èèyàn ò ní rí àǹfààní ń bẹ̀. Ọ̀rọ̀ pé àwọn ò fẹ́ gbọ́ orin tẹ́ ẹ fẹ́ kọ làwọn èèyàn máa kọ. Ẹ̀yin ni kẹ́ wá mọ bẹ́ẹ̀ ṣe máa fa àwọn ọmọ yín mọ́ra padà. Torí pé mi ní sọ fún ọ̀rọ̀ Ọ̀yọ́ yẹn, a lot of people ló wà disappointed in you ma pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbé. Ẹ má bínú tó bá bí yín nù, mo sọ tèmi torí pé mo mọ̀ pé tá bá wí àkú, tá bá wí tá bá wí àkú, ká kúkú sọ tọ́nà bá ní ikú mi wà lọ́wọ́ ní nǹkan tí mo sọ kí n máa lọ nǹkan lọ́mọ èèyàn ń kú. Àmọ́ mo mọ̀ wípé tẹ́ bá wà ní yàrá yín nínú yẹ̀wù yín tẹ́ gbójú sókè báyìí, ẹ mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ pẹ̀mbélé ni mò ń sọ yìí. Ẹ dẹ̀ mọ̀ pé mò ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ bàá mi tí mi dẹ̀ fẹ́ kó fail, gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ bàá mi ni mo fi ń sọ̀rọ̀. Nǹkan tẹ́ ẹ ṣe yẹn ó ṣe àkóbá lọ́pọ̀lọpọ̀ ju pé ó ṣe dáadáa lọ. Ẹ lọ ṣàtúnṣe gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́, gẹ́gẹ́ bí ìyá orílẹ̀-èdè. Ẹ wá ojú ire bí àwọn èèyàn ṣe máa yọ́nú sí yín, torí ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ ń rí ẹ fi pé nǹkan tó dà ní ṣé good ara ni kó dà, but ò sí nǹkan kan tẹ́ bá tiẹ̀ ti ń ṣe àwọn èèyàn lábẹ́nú tẹ́lẹ̀ táwọn èèyàn ti ń bínú tẹ́lẹ̀, bó ṣe wá rí nǹkan tẹ́ ẹ ṣe nípa Ọ̀yọ́ yẹn, àwọn èèyàn ò fẹ́ gbọ́ yín o. Òun náà ni ẹ̀yin náà ti gbọ́ tí a mú wá fún yín, tẹ́yin náà ti rí yẹn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Yínká TNT gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ, gẹ́gẹ́ bí ìwòye títí ẹ̀ lórí ọ̀rọ̀ ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ìyàwó wọn ìyẹn Olúrẹ̀mí Tinubu. Àwọn èèyàn wá fi èrò tiwọn sọwọ́ lórí ọ̀rọ̀ ìyàwó ààrẹ àti àgbékalẹ̀ ìwòye ti Yínká TNT. Ẹjẹ́ àwọ̀ ẹ̀jẹ̀ agbọ̀n tí wọ́n sọ. Olúwakẹ́mi Àríkẹ́, àwọn ní you have said it all ma, àwọn èèyàn ń kanra gan ni o. Ọlánrewájú Owólabí Dámì, wọ́n ní àǹtí Yínká á dára fún yín, ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run á túbọ̀ máa fún yín o. Àgbékalẹ̀ ọ̀rọ̀ yín ṣe pàtàkì gan. Fatai Rahim, wọ́n ní you said this Sister Yinka, you are very very intelligent woman. It will be nice if she can choose you as an advisor. First Lady followers will not say this. Thank you very much, Yinka TNT. Adébáyọ̀ Déwálé, wọ́n ní ìyá àwọn ọmọ rẹ̀ ni o, not my home mother. Everybody sabi his father and mother. Sunday Ọ̀pálẹ́yẹ, wọ́n ní Yínká TNT, you are spoken as ọmọlúàbí ní ilẹ̀ káàrọ̀-o-jíire. God bless you with more inspiration. Happy Sunday o. Oyètúndé Abdulsalam, wọ́n ní ẹ jẹ́ kí wọ́n bínú, bóyá ìbínú á tiẹ̀ jẹ́ kí àwa rẹ́rìn-ín, torí pé ohun tí ó ń pa àwa lẹ́kún ni àwọn fi ń ṣe ẹ̀rín rín. Kí wọ́n yà tètè bínú dáadáa. Williams Òjó, wọ́n ní that is the fact. Thank you TNT. God bless you dear. Òkè Olúgbénga àbí Ọ̀kẹ́, wọ́n ní let's be sincere with ourselves.
There is no any business that you will start with 50k and you think it will survive with this present economy, unless if you will not feeding and transportation inside the money. With the amount of cost of living, 50k is useless now. Ọ̀gá o. Princess Adejoke wọ́n ní good talk, thank you, God bless you, your wisdom will not dump. Àmín. Lukman Lọ́ládìméjì wọ́n ní ẹ kú òye jàre àǹtí TNT, ayé ń kanra gan o, the children are still in the bush, it is unimaginable. Alao Akindele wọ́n ní thank you Yinka, Awíkoko lójú ọlọ́rọ̀, love you badly. Abiodun Longe wọ́n ní the problem is not what the president's wife said, the problem is who said it. As the wife of the president of a country, your job is to make people believe that their dreams, as long as they are legal, however big or small, are valid, and to assure them through words and action that the administration is doing everything possible to provide an enabling environment where they can actualize those dreams. That is your job as the mother of the nation. Context or not, note that whenever a president or their significant other speaks, especially on aspiration and ambition, whatever advice they give to one group trickles down to all other groups. That is how loud and significant the voice of that position is. Through your statement, you are inadvertently advising young people to minimize their dreams, to desire little in a world that promises so much. That is unfair. That is privilege unchecked. That is not your job. Akara business is honest, but an average mother frying akara hopes that her sweat would be enough to keep her children away from the same line of trade. She fries akara or sells corn and kulikuli with the hopes that one day her daughter or son will become a doctor, a teacher, an engineer, or a successful entrepreneur. It is done out of survival. It is not an aspiration. No respect to our mommy, but Nigeria are not stupid. There are millions of petty traders and small-scale entrepreneurs in the country already. You did not tell them to start before they started small. An average Nigerian knows when to start small. An average Nigerian is dogged. An average Nigerian has abandoned their dreams in the pursuit of a day-to-day survival. Don't ask them to give up everything. Don't. That is unfair. We want to be treated like we have the right to dream our own dreams, and we want to know whatever dreams we choose, whether big or small, as long as it is legitimate, will be supported by the government. That is all. No respect whatsoever. I believe that Nigeria can get better, but while we wait, please don't throw us under the bush. Don't throw us under the bus. Balógun Abibat wọ́n ní irú ọ̀rọ̀ báyìí ló yẹ kí wọ́n ti sọ kí a tó dìbò, kí wọ́n wá wo ohun tí kì bá ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kí wọn lẹ́yìn ẹ kú iṣẹ́, tẹ́ ń kí wọn lẹ́yìn ẹ kú iṣẹ́, àwa náà ní ìṣòro ara wa lórílẹ̀‐èdè yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ìwòye àwọn èèyàn, òun náà lẹ gbọ́ tí a mú wá fún yín yẹn lórí ọ̀rọ̀ tí màmá ìyàwó ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà, First Lady, tí wọ́n tún jẹ́ aṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, màmá Olúrẹ̀mí Tinubu, tí wọ́n sọ jáde wípé káwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n lọ bẹ̀rẹ̀ òwò kéékèèké o, àwọn òwò tó lè máa mú wọn survive, tí wọ́n fi lè máa jẹun, tí wọ́n fi máa gbọ́ bùkátà wọn, bíi àkàrà díndín, àgbàdo sísun, kúlíkúlí títà,
pé àwọn òwò yìí òun ló lè mú àwọn ọmọ Nàìjíríà survive, ló lè mú wọn gbé ayé gbẹdẹmukẹ, torí pé gbogbo ọ̀nà ni àwọn ń san láti support àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbọ́ kí lè ro tiyín, kí ni ìwòye tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Thank you, God bless you. Ẹ bá ní pín o, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà dáadáa. Ọ̀nà àbáyọ ti wà fún gbogbo obìnrin tí oyún ìju bá ń dà láàmú, oyún ìju fibroid. Oyún ìju tó bá mú ọmọbìnrin, a máa da ọmọbìnrin láàmú, a máa sọ nǹkan oṣù ọmọbìnrin di ségesège, a máa jẹ́ kí ẹ̀jẹ̀ àwa ìdá kó máa wá fún obìnrin lásìkò nǹkan oṣù, a sì máa da àgọ́ ara láàmú. Bákan náà, oyún ìju kì í jẹ́ kí obìnrin ó rí oyún ní lóyún, obìnrin tó bá ní oyún ìju fibroid. Ṣé wá rí fibroid yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní fibroid tí wọ́n ń ṣiṣẹ́ abẹ, ó ní ó máa ń padà ní oyún ìju máa ń padà jẹyọ lára wọn lẹ́yìn iṣẹ́ abẹ tán bá ṣe fún un. Mo wá mú ìlànà tewé àtegbò kan wá fún yín. Ìtọ́jú ewé àtegbò ni, ìlànà tewétegbò ni, tí yóò mú àrùn tàbí àìsàn fibroid oyún ìju kúrò lára yín tẹ́ẹ̀nì gbúrò ẹ̀ mọ́. Ìtọ́jú ìlànà tewétegbò tí mò ń sọ fún yín yóò wú ti gbòǹgbò tí gbòǹgbò, yóò wú fibroid oyún ìju kúrò nínú ilé ọmọ yín, yóò wú ti gbòǹgbò tí gbòǹgbò, tẹ́ẹ̀sì ní gbúrò fibroid oyún ìju mọ́. Tẹ́yìn náà di ẹni tí ó ń finú ṣoyún tí ó fẹ̀yìn gbọmọpọ̀n. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ pè, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú móhùnmáwòrán yín yẹn, ó ní kẹ́ ẹ pè kẹ́ bá wọn sọ̀rọ̀, ẹ ṣàlàyé fún wọn. Ìlànà tewétegbò ní tẹ́yìn náà ó sì dúpẹ́, torí pé àwọn tí wọ́n lo ìlànà tewétegbò tí mò ń sọ fún yín nípa rẹ̀ yìí, wọ́n dúpẹ́, ọ̀pọ̀lọpọ̀ wọn ti padà di ẹni tó róyún ní, tí wọ́n sì bímọ láyọ̀ àtàlàáfíà, tí kìí ṣe ẹnìkan, tí kìí ṣe méjì. Ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn, oṣù pẹ́ yín náà dúpẹ́. Oyún ìju fibroid yóò dùn ìgbàgbé nínú ayé yín, bó ṣe jẹ́ nìyẹn. Ẹ wá jẹ́ kí n mú